Sanni rìn ní bèbè ẹ̀wọ̀n ṣe ló ń ṣe bí ẹbọra láti ṣe gbájú-ẹ̀ fáwọn aráàlú. Ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ní géńdé kan ọ̀gbẹ́ni Sanni Mamman ẹni ọdún mọ́kàndínlógójì kan tó ń ṣe bí ẹbọra láàrin ìlú láti fi ṣe gbájú-ẹ̀ fáwọn aráàlú níbi tó ń gbé wà báyìí. Ó ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọjọ́ 19 oṣù kẹrin ọdún yìí ni ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ náà tẹ̀ ẹ́ lásìkò tó ń ṣe bí ẹbọra tá a sì máa lu àwọn aráàlú ọ̀hún ní jìbìtì owó àti dúkìá wọn. Kò sí irú ohun tí kò sí lẹ́nu rẹ̀ tán, èyí ló fi rọrùn fún un láti máa lu àwọn aráàlú náà ní jìbìtì káàkiri. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Suleiman Nguroje tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àbámẹ́ta sátidé 20 oṣù kẹrin ọdún yìí sọ pé àwọn kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ láabi tí Sanni máa ń ṣe láàrin ìlú ló wá fọ̀rọ̀ rẹ̀ tó àwọn ọlọ́pàá agbègbè níbi tó ń gbé létí táwọn yẹn sì tètè lọ fọwọ́ òfin mú un lẹ́yìn tí wọ́n rí ẹ̀rí dájú pé lóòótọ́ ṣe ló ń ṣe bí ẹbọra láàrin ìlú tó fi ń ṣe gbájú-ẹ̀ fáwọn aráàlú ọ̀hún. Alukoro ní ọ̀dọ̀ àwọn tí Sanni wà ló ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun máa ń hùwà bíi iwin láti ṣe gbájú-ẹ̀ fáwọn aráàlú. Alukoro ní àwọn máa tó fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ láìpẹ́ yìí kó lè lọ́ọ́ fimú kàtà òfin fóhun tó ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.